mo wà lórí sẹ́ẹ̀tì aráalé mi ìyẹn Ṣẹ́gun Ògúnbánjọ tí movie title yẹn jẹ́ My Father's House, ilé bàbá mi. Comedy ni tí mo dẹ̀ máa kú gbẹ̀ tí ẹ̀ ń wà ní ẹ̀ máa like ẹ̀. Produced by Káyọ̀dé Ògúnbánjọ. Inú mi dùn pé mo wà lórí sẹ́ẹ̀tì My Father's House. Ipa tí mo kó nínú ilé bàbá mi, ìyàwó alàgbà Jẹ́rúsì, àwa là ń kówó mi. Àwọn tó bá fẹ́ wò tí wọ́n bá ń jẹun aláta lọ́wọ́ kàn máa wò. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jẹun aláta tán bóyá àlejò bá wọn ní kankan sí kán máa wò. Wọ́n mọ̀ pé àáfàá ní jẹra yìí. Ayọ̀lẹ́mí kò fẹ́ fún àwọn ọ̀rẹ́ tó pọ̀wọ́ lọ má dàlú wà lára máa ń pọ̀ lọ́wọ́ ṣáà olúwa ṣàforíjì fún wọn lọ nígbà mọ̀lẹ́ṣẹ̀ dáadáa foríjì wa nígbà àtàkẹ́ṣẹ̀ dáadáa foríjì wa àmọ́ ṣe wa ṣiṣẹ́ wa olúwa lẹ́nu ṣẹ́ wa níbi ìgbìyànjú wa ṣe yóò tàbí wa foríjì wa olúwa tó wá bẹ̀rẹ̀ nínú abẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ìbísí rẹ̀ nínú àánú rẹ̀ ẹ̀ka pàápàá alhamdulillah ọlọ́run bá ìwọ lọ́ba tó lálùbáríkà lọ́dọ̀ ìta wá ṣe olúwa bá àfàlùbáríkà rẹ̀ sí ẹni tó ṣe tó ní iṣẹ́ yìí ó láníyàn tó dà lórí ẹ̀ olúwa ọba tó láàánú jùlọ àníyàn ní dáadáa bá àmúṣe lórí iṣẹ́ ìlú owó ló fi ṣe ọba tó láàánú jùlọ jẹ́ kó rèrè jùlọ ìta máa dé ìta máa tẹ̀ máa ṣíwájú ọlọ́run ìṣọ́ ẹ̀ tó dájú lórí wa tàfi débi àtàmàfẹ́ máa lọ àwọn tí ó máa bọ̀ náà olúwa máa bá àrùṣẹ́ ṣọ́ àti bẹ̀rẹ̀ báyìí kápá ìbára má dojú iṣẹ́ wa kọ́ wá ọlágbá ọláṣẹ ọlàkójọ ọlọ́lá haúlà wàlá quwwata illa billah la haúlà wàlá quwwata illa billah. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Understand so owó tó lọ gbé òun la fẹ́ gbà mo ṣe mọ́tò lọ fẹ́ gbà Mr. Man fún wa ní kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ kọ́kọ́rọ́ ọkọ̀ yìí ìbédè ló sọ kọ́kọ́rọ́ ọkọ̀ yìí lẹ fẹ́ gbà ní bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ mọ́tò yìí tí n bá dẹ̀ mú fún yín ẹ̀dẹ̀ máa gbà. mò ń bọ̀ yín bọ̀dá. wọ́n kàn wò pé májíìkì yẹn ló ti yẹn sí bá ti rí májíìkì yẹn wọ́n kàn mú bọ̀ yẹn kan yín má wulẹ̀ dẹ̀mọ́ fẹ́mi wá wá tó àrí kejì rẹ̀ kò dẹ̀ bẹ̀rẹ̀ gbogbo. òun náà máa pọ̀ ọ̀fọ̀. ok òun náà náà fọ̀ ó yà ẹ̀jọ̀ tó yà jẹ́ gbọ́. òun náà dẹ̀ bẹ̀rẹ̀ ló pa dúró ọ̀fọ̀ tó tó ilé lónìí. òun náà dẹ̀ mú kátàkátà tiẹ̀ náà tó fẹ́ sọ ẹ̀dẹ̀jọ́ ìfisọ́ ó dẹ̀ kọ̀ntró yìí tó yá máa kọ́ yín lẹ́kọ̀ọ́ lẹ́yìn ó yẹ yín méjèèjì ẹ máa fọ mọ́tò náà pẹ́ níṣẹ́ àdẹ̀kọ́t ó dẹ̀ lọ sẹ́yìn ó fi ẹ̀ wọ́n kọ́ gbà bọ̀ ẹ̀ bá ń gbé bọ̀ wọ́n ìgbà bọ̀ wọ́n ìtàbí kọ́ tó wá gbé bọ̀ ẹ̀ ojú sí mọ́tò bọ̀ sẹ́yìn mọ́tò ìlọsẹ̀ mọ́tò àdẹ̀kọ́ ká máa sọ́ọ̀tì padà máa. Ọlásùnkànmí Àkànní olóyè Jèrò Olúwarótìmí tí gbogbo ayé pè ní Yahoo Babaláwo lórúkọ mi. Mo wà lórí sẹ́ẹ̀tì aráalé mi ìyẹn Ṣẹ́gun Ògúnbánjọ tí movie title yẹn jẹ́ My Father's House, ilé bàbá mi. So làwa ń try láti pò àwọn kọ̀ọ̀kan pọ̀ but ó díyà tí bá ní nǹkan dí so ó yẹ kẹ́ mọ̀ kó ó lọ fà nìyẹn. Ó lè ní mo ṣe jagunjagun ńlá ni mí lọ́tẹ̀ ìbọn mo gbé dání ìbọn yóò mo jáde tán ni tó bá jáde inú máa dùn kẹ́ wò My Father's House kẹ́jẹ́ wo tútí apá ń bẹ̀ díẹ̀ ńgbà mo ju acting títí mo jù sókè ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹnu ògbàròyìn ẹ bá débẹ̀ ló lè sọ ẹ tiẹ̀ lọ subscribe sórí channel wa náà kẹ́ lọ wo fíìmù yìí tí fíìmù bá sọlẹ̀ síbẹ̀ ẹ tó mọ tí mò ń sọ ó lè tí mo ní mo dànù rẹ̀ ìgbà ẹ tó mọ tútù mo pa Ọlọ́run bó ṣe rọ̀ mí lọ́rùn sí láti play role mi ó rọ̀ mí lọ́rùn because actor ni mí rẹ̀sírò tí actor ò lè ṣe bó bá ṣọlẹ̀ lónìí ó lè ṣe ọlọ́pàá lọ́la ó lè ṣe jagunjagun lọ́tùlá ó lè ṣe babaláwo lọ́jọ́ míì so ó rọ̀ mí lọ́rùn torí ìdíṣẹ́ mi mo wà ìdíṣẹ́ ni ládẹ̀ tí máa ẹni lọ́lẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi
ẹ máa gbáradì lẹ̀ fún fíìmù wa tuntun tó ń bọ̀ lọ́nà yun látọwọ́ Lásùnkànmí Àkànní Olóhùnyọ̀ Jerome Olúwarótìmí so bó ṣe rí nìyẹn Ọlọ́run á gbà fún wa ẹ ṣé gan. Drop the hammer there. Ẹ ṣáà rí pé ní Ọlọ́run ni mí. Ìbọn ló wà lọ́wọ́ mi. Báyìí ló wà lọ́wọ́. Kí ló fẹ́ ṣe? O fẹ́ gbá mi lójú. Ṣáàgbà bó ṣe wà yẹn. Torí tẹ̀ kan mo fún ẹ níyẹn ni. Ṣùgbọ́n ilé yìí ò ti ṣàṣeyọrí. Ọmọ ènìyàn Ọlọ́run ni ẹni ẹ̀ṣura wa. Nítorí wá ṣe ìwọ náà máa rí ìmọ̀ sí. Kò mú kékeré. Sọ́kọ́ sí kí alágbẹ̀dẹ ọ̀rọ̀ yìí lẹ́kọ̀ọ́ rọ irin. Olúrẹ́sí wọlé sí mi mọ wẹ́rẹ̀ gìdẹ́rẹ̀ wọn wá tẹ kòkò fa. Ajá fún ní gbàjámọ̀ tí so gbàjámọ̀ ọ̀hún. Dúró ibo ni kàrámọ̀ kí o sọ ṣọ́kọ́ sí kíkọ́ sọ ya ibo ni wọ́n ń gbé. Èmi ni wọ́n na ìbọn sí. Ó jẹ́ kó o kẹ́kọ̀ọ́. Ó jẹ́ kí ẹ̀wọ̀n ó ṣàrí báyìí o bó ṣe máa ń tọ́ nìyàn rẹ o. Ó jẹ́ kí n wùwà Jésù fún ẹ ṣùgbọ́n mi ò ní wò ó. Nítorí pé irú yín báyìí ẹ ò yẹ láwùjọ. Ààyè sọ mi lọ́gbẹ́, ààyè tó gbùrọ̀ lọ́fà. Iná yóò mú kí ọjà di ẹyẹ gúnugún ẹyẹ míì ni wọ́n fi ń sun jẹ. Adébá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń tírẹ̀kì láti ìkàlẹ̀ ọ̀run bọ̀ wálé ayé nígbà tó máa dé ìlú àwọn ojú ló dé sí. Pọ́tẹ́kù ló mú ló lọ ṣẹ́ lálejò ní Odógún gbà ibẹ̀ náà lórí awó ti yọ sí lẹ́nu. Ó dé bísímù pẹ̀lú tobacco. Tóní mọ̀nkadà wá kó ṣáíkó àwọn náà ẹ̀sìn lóòrùn jíńdà o ṣúágà o. Ó ní wàká jẹ́jẹ́ kó o má jáàmù àgbákò ẹ̀yìn yìí kẹ́bi jáàmù àgbákò lẹ́nu. Mi ò wá nímọ̀ yìí lẹ́ẹ̀mọ̀ tó fi yẹ ìkẹta yìí ti fẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn náà dáa bẹ́ẹ̀. Jọ ṣé o lè bá mi gbé ṣoko sí. Ó yá bóyá fẹ́ lọ ẹ̀ sìn bó ṣe lọ síbùtẹ̀ lọ padà fẹ́ ṣe kó fẹ́ já níbo dúró bẹ́ẹ̀ bá ó ti yẹ o fẹ́ sá lọ lọ́yà bàbá mi sá lọ go pick up no go again ṣe wàá lọ gbébọn yẹn lọ wàá gbébọn yẹn kó ṣe wàá gbà lọ́wọ́ o fẹ́ sá lọ àmì bàbá o fẹ́ sá lọ o lè sá lọ tó bá lọ bẹ́ẹ̀ yẹn o ti máa jẹ o máa jàǹfààní yẹn lọ́fẹ̀ẹ́ n tó ṣe lẹ́nìí o máa jẹ̀yẹ kó tó lọ pick up and then action. Wo bá mi gbé sọ fún síkí àwọn tí wọ́n kọ́kọ́ rọ ìbọn. Ibo ló lọ, o fẹ́ máa sá lọ, àṣà ní tọ́kọ́, àrìn sọ́nù báyìí òun ní tọ̀kù, ìwọ fẹ́ máa sá lọ. Èyí tó ṣe o gbọ́dọ̀ jẹ̀yà ẹ̀, tó ti yé bí eléyìí, ẹ máa wá kọ mọ́tò bí mi ò ní ṣe nǹkan tí ò dá fún mi, ẹ bá kọ mọ́tò, ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n lọ. Ìwọ pẹ̀lẹ́ kó rọ̀ ẹ́ pẹ̀sẹ̀. Freeze. Orúkọ mi ni Bello Adétóyọ̀sí tí gbogbo èèyàn mọ̀ sí April. A wà lórí set My Father's House. Fíìmù yìí jẹ́ fíìmù tó yẹ pé ẹ máa nífẹ̀ẹ́ sí gan-an. The comedy, suspense, everything is intact in this particular movie. Mo fi ń dá yín lójú pé tí fíìmù yìí bá jáde, ẹ máa nífẹ̀ẹ́ sí. You are going to love it. So this movie will be coming out soon. I want everybody kẹ́ bá wa fìfẹ́ wò. Ojú tẹ̀dẹ̀ máa fi wo fíìmù yìí, ojú yẹn ò ní fọ́ o lágbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ máa pèsè fún ẹ̀yin náà nílé ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Ọlọ́run máa pèsè fún yín. Ẹ ṣeun gan-an ni. As an actor, kò sí irú role tó bá ní kéèyàn ṣe téèyàn ò lè ṣe. Ẹ lè ṣe olè, ẹ lè ṣe wòlíì. Tó bá ní kéèyàn wá ń sìn kó wá ṣe wèrè, you should be able to do it. So wà lára nǹkan téèyàn máa ń ṣe. Àkọ́tà dẹ̀ ń kọ́ nìyẹn lẹ́nu iṣẹ́ tá a wà. So àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé ìdíṣẹ́ ni náà láti mọ̀ ni lọ́lẹ̀. So a gbọ́dọ̀ wà lẹ́nu iṣẹ́ ẹ̀sìn ká máa ní kíní kan wà tí mi ò lè ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀. Bọ́lẹ̀! Are you okay? Fọ́ etí ẹ̀ fún mi! Jọ́ kọ́kọ́rọ́ mọ́tò yẹn! Bá mú kọ́kọ́rọ́ owó ẹ̀. Bá mú kọ́kọ́rọ́ owó ẹ̀. Ènìyàn Ọlọ́run ni mí. Ènìyàn ìṣúra wa. Ẹ̀wọ̀n Bíbélì ní ọwọ́ mi. Ìbọn náà wà lọ́wọ́ tèmi. Tó bá ṣe òṣì máa orúkọ mi ní Òjó Daniel Olúwaṣeun tí àwọn èèyàn mọ̀ sí Mr Perfect. Bẹ́ẹ̀ ni adẹ́rìn-pòṣónú ni mí, òṣèré orí ìtàgé sì ni mí pẹ̀lú. Inú mi dùn pé mo wà lórí sẹ́ẹ̀tì My Father's House tí ó jẹ́ kọ́mẹ́dì
ẹ get so mo dẹ̀ nígbàgbọ́ pé fíìmù yìí tó bá ti jáde ó máa rinlẹ̀ gan nítorí àwọn òṣèré tí ó kópa nínú ẹ̀ àti director fúnra àti bí script yẹn ṣe lọ ó yàtọ̀ sí àwọn èdè tí máa ń wò tẹ́lẹ̀ torí ẹni tó kọ story yìí ó gbé ọpọlọ kalẹ̀ inú mi dẹ̀ dùn láti jẹ́ kan lára àwọn òṣèré nínú ẹ̀ and tó bá ti jáde ẹ ṣàkọ lọ sí Mr Soundtrack TV ẹ get lórí YouTube mo sọ pé máa nígbàgbọ́ nínú ẹ̀yin gọ́lẹ́ tó máa request fún mọ̀ láti wò. bọ́lẹ̀ ó jáwé ní wọ́n mi fi 40. ọ̀gá GoPro jàre. àmú kọ́kọ́rọ́ ọwọ́ ẹ̀. mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀. ènìyàn Ọlọ́run ni mí. ìbọn ló wà lọ́wọ́ mi má. ẹ ṣàlàyé bíbélì lọ́wọ́. ẹ kí ló fẹ́ ṣe o fẹ́ gbá mi lójú sórí alákọ̀ọ́kọ́ yẹn mo fún ẹ mi. ṣé mr mark kí ni gbogbo ẹjọ́ òṣì tó ń rò. ṣáàwà bó ṣe wà ẹ pẹ̀lẹ́. sọkọsíkẹ alágbẹ̀dẹ ọ̀run yìí lẹ́kọ̀ọ́ rọ irin bí ìbọn. olùrẹsì wẹrẹ sí mi mọ wẹrẹ jìdẹ ẹ̀yin lẹtẹ ìkòkò fàájà fúlàdí tí sọgbàjà mẹ́ran kó kíbọn yọ. ṣé ẹ ti ṣe tán. Take it again, ṣé ẹ ti ṣe tán, running and then action, ṣé ẹ ti ṣe tán, action. ṣé ẹ ti ṣe tán. ṣé ẹ rí irú yín bá ẹ̀yẹ láwùjọ ẹ̀yẹ rárá. tí ìbádàn ní kí n lo ọ̀rọ̀ bíbélì ó máa pẹ́ nítorí pé Ọlọ́run ò kì í tètè ṣe tiẹ̀ mi ò ní lo bíbélì pẹ̀lú ẹ. kí ni ẹ̀ṣẹ̀ mi tó fi dá mi dúró. ààyè sómi lọ́gbẹ́ ààyè tó gbùrọ̀ lọ́fà iná yóò mú kí ọ̀dàdé gúnugún ẹyẹ mi ìlà fi sáyé fi so jẹ adífá fún ọ̀run mi là nígbà tó ń tẹ́ẹ̀kì láti ìkàlẹ̀ ọ̀run bọ̀ wálé ayé. ṣẹ́rí ní àfikún gbogbo iṣẹ́ fíìmù gbogbo iṣẹ́ àbí gbogbo script kan lọ́yàn fi ń ya sinimá àwọn iṣẹ́ kan wà tó jẹ́ àgbéléwò ni tí ó jẹ́ dandan pé sinimá lọ ti lọ wò àti wípé ẹ má bínú kó tó ṣe bí ìwé ẹ̀yin àgbà tẹ́ ẹ wò wá wọ́n ní ibi pẹlẹbẹ lèèyàn ti mú ọ̀lẹ ibì kan lèèyàn máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún àwọn kò jẹ́ dandan kó ní owó láti sáré ya sinimá inú díẹ̀ tó bá ní wá script tó dáa kó kọ́ kó yá inú yìí kó kọ yẹn táwọn èèyàn tó ń wò tó bá rí pé ẹni yìí iṣẹ́ ẹ̀ dáa ẹni yẹn náà àbámọ̀ ẹni yẹn náà ló lè padà wá tó máa sọ fún mi pé òkè tó bá ní bíi 50 million ṣó lè sọ iṣẹ́ yìí kó fi ya sinimá àbò ní script mi tó lè jẹ́ sinimá bọ́ tí o bá ní nǹkan tó ti kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ kò ní wú ẹni yẹn lórí láti kó owó ẹ lẹ̀ sínú nǹkan tí ò tí ì rí tó ti ṣe bọ́ nínú kékeré tó bá ṣe tẹ́ni tó bá ju ẹni yẹn lójú tẹ́ni yẹn rí pé no ẹni yìí ní idea ó ní concept kò ní jẹ́ káyà ìjà láti kó owó fún ẹ pé kó lọ yaṣẹ́ sinimá so ibì kan ni kó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí náà sìn lẹ́yìn eléyìí mo mọ̀ pé sinimá náà ló máa kàn lẹ́yìn eléyìí yàtọ̀ sí sinimá gan at least àwọn iṣẹ́ tó tún máa jáde mo jẹ́ pé ẹ máa nífẹ̀ẹ́ eléyìí tí à ń yà yín sìn so ìwọ tó bá ní interest nínú iṣẹ́ eré orí ìtàgé àbọ̀wọ̀n ẹ̀ láti ya iṣẹ́ má dúró de kò ní 50 million láti ya sinimá náà social media ti jẹ́ kí nǹkan dáa láti lè show nǹkan tó bá ní so mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ ní talent ẹ má fi bò ṣẹ́ gbọ́ mi ẹ má fi bò ẹ yà yìí tẹ bá lè yà thank you very much ẹ ṣé gan. ní àfikún náà sórí bó bá ṣe ń ṣe iṣẹ́ yìí náà sí ó máa fún ẹ ní ó máa jẹ́ kí àwọn èèyàn mọ ojú rẹ at least nígbà yẹn náà ó máa jẹ́ kí àwọn èèyàn fi mọ̀ pé kí ẹni yìí náà ṣe irú iṣẹ́ yìí tó bá ní iṣẹ́ yẹn tó fẹ́ ṣe wọ́n máa lè pè é sí iṣẹ́ ìgbà yẹn náà wàá rẹ́ni tó lè tún fún ẹni kíní so ní àfikún náà at least tí díẹ̀díẹ̀ náà bá ń wọlé dáadáa bó bá ṣe ń ṣe sí lójú ẹ̀ náà máa hàn sí so bó bá yẹn ń ṣe sí àwọn èèyàn máa mọ̀ pé ok talent ẹni yẹn nìyí náà ní talent ẹlòmíì tí ó mọ̀ pé o lè ṣe gan tẹ́lẹ̀ ibẹ̀ ló ti máa mọ̀ pé ó sọ ẹni yìí náà lè ṣe kò jẹ́ dandan kó jẹ́ style kan ló máa ṣe bóyá o ṣe pastor lẹ́nìí o lè ṣe mí náà kó má jẹ́ pastor ó depend lórí ibi tó mọ̀ pé talent ẹ wá sí but as long as tó yẹ pé o wà consistent ò ń ṣe tí àwọn èèyàn ń rí ẹ ọmọ àwọn pé inú ẹni yìí ní talent tí wọ́n máa lè pè é fúnṣẹ́ àbí kó tẹ̀lé ẹlòmíì náà máa wá ẹni tó mọ iṣẹ́ yìí bọ̀ ọ fẹ́ mọ táwọn fẹ́ kó owó wọn sí so tó bá rí pé ó wà consistency yẹn gan lè jẹ́ kó kó owó wọn lẹ̀ pé òkè ẹni yìí ó mọ iṣẹ́ ìníṣẹ́ ẹ jẹ́ ká kó owó ká support career tí nǹkan gidi máa gba ibẹ̀ jáde. go running and then alphabet. kí ni ẹ̀ṣẹ̀ mi gangan kí ni ẹ̀ṣẹ̀ mi gangan tó fi dá mi dúró irú yín báyẹn ẹ̀yẹ láwùjọ mi ò nílò ti Jésù màá lo other side àyè sómi lọ́gbẹ́ ẹ̀
Ayé tó gbùrọ̀ lọ́fà. Take it again. I told me love. Go and then action. Ayé ṣomi lọ́gbẹ́. Ayé tó gbùrọ̀ lọ́fà. Iná yóò mú kí ọ̀dàdé gúnugún ẹyẹ mí ni wọ́n fi ń sun. Adífá fún Ọ̀rúnmìlà. Nígbà tó ń tẹ́kì láti kàlẹ́ ọ̀run bọ̀ wálé ayé nígbà tó máa délé ayé. Ìlú àwọn oṣù ló dé sí. Pọ́tẹ́bù pẹ̀lú àwọn tó mú un tí wọ́n lọ ṣe ní àlejò ní Odógún bá. Wọ́n ní wàká jẹ́jẹ́ kó o má jáàmù àgbákò irú yín ẹ̀gbọ́ràn màá kọ́ ẹ lẹ́kọ̀ọ́. Jọ bá ń gbé kí ló pé ṣoko títí àbí kí ló pé bá ń gbé wọn. Ṣáà wà bó ṣe wà yẹn ọwọ́ á ti máa rò wọ́n pẹ̀lẹ́ àìṣe ajé náà dúró ọ̀fẹ́ sá. Ẹ káwọn èèyàn kọjá. Action. Ọ̀fẹ́ sá lọ. rárá sà. Àsákùntọ́gbá. ọmọ tó sálọ èké káwa mú kí lọ. Àrìnsọnù báyìí ní tọkùn bí òkété bá yọ níwò rẹ̀ báyìí amúrílégbó ni ọmọdé ń fi lé fún ọ. Wò ó èsì problem tún yín pé ẹ máa fọ mọ́tò. Bóyá say that. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé nílẹ̀ Yorùbá àti ní Amẹ́ríkà àti ní London ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń gbọ́ Kí la rí gbọ́ àbí iléeṣẹ́ Kí la rí gbọ́ àwa náà ti ń gbọ́ ètò wọn náà kì í ṣe ní kì í ṣàná òdu ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹ̀yin èèyàn wa mo tún fi àsìkò yìí sọ fún yín ká tó máa béèrè àníyàn lọ pé ẹ máa bá wa wo Kí la rí gbọ́ TV. Wọ́n ní àwọn ètò tó dáa wọ́n dẹ̀ ní àwọn nǹkan tí ẹ̀yin èèyàn tẹ́ máa gbádùn lórí ìkànnì wọn Kí la rí gbọ́. Gbogbo nǹkan tó lè máa múnú yín dùn ẹ sá lọ sórí Kí la rí gbọ́ TV ẹ máa rí gbogbo ẹ̀ wò níbẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Kẹ́hìndé Láwà tí ẹ̀yin olólùfẹ́ mi máa ń pè ní Ẹ̀gìn Bàbá Oǹdó. Nílé amúlùdùn àríyìnmú ládùúgbò yìí ó tún fẹ́ dùn náà nù o báwo ló ṣe jẹ́ kí ilẹ̀ wa ṣe àmọ́ pé lójú iṣẹ́ náà ni kí ni ká máa retí lọ́dọ̀ yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo wá bá wọn ṣe bí comedy skit ń bíbà àbúrò wa bàbá Àjẹsà lèmi mọ̀ sí òun ló ń ṣe comedy skit bẹ̀rẹ̀ tí mo fẹ́ kó yé yín wípé lórí ìkànnì náà lẹ ti máa rí comedy skit yẹn náà wò ó ṣe àwọn èèyàn tó dẹ̀ mọ̀ pé wọ́n tún lè bá mú tó tún lè jẹ́ kó tún dùn òun náà ló fi pe àwa náà ó pe Yomi Fabiyi ó pe Dáre Melody so kí ẹ̀yin èèyàn wa kẹ́ tó lè máa wo ìkànnì wọn kẹ́ lè máa fi rẹ́rìn so àwọn eré tó lọ́pọlọ náà ń gbé jáde ẹ mọ̀ pé ní Nàìjíríà tá a wà yà gbọ́dọ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí because of pé ìrònú ti pọ̀ jù ṣùgbọ́n àwọn nǹkan tá à ń gbé jáde náà níbi kó máa fi pàrònú wa rẹ́ nígbà tẹ́ bá wò ẹ rẹ́rìn so àwọn nǹkan tẹ́ bá ń rò yẹn náà ìyẹn náà tó fi kó nínú ọ̀rọ̀ yín so ìrọ̀rùn náà dẹ̀ ní sí nínú ayé wa mọ́ lórúkọ Jésù Kristi ó dẹ̀ dá mi lójú pé àánú ni tọmọ Ọlọ́run àánú ni gbogbo yín máa rí gbà. Kí ni ká máa rí láti ọwọ́ ẹ̀yin gangan fún ara yín iṣẹ́ níṣẹ́ kan tó ń bọ̀ lọ́nà àbẹ̀ní tí ó ti wà lójú àtẹ gangan. Bẹ́ẹ̀ ni mo níṣẹ́ tó ń bọ̀ lọ́nà iṣẹ́ tí mo ṣe parí náà ni wọ́n ń pè ní The Grace orí ọ̀fẹ́ ní Yorùbá. The Grace yẹn àwọn èèyàn pàtàkì ló wà ń bẹ àwọn òṣèré ńláńlá ló wà ń bẹ bí èmi Bàbá Oǹdó Kẹ́hìndé Láwà àwọn Ọbátidé àwọn bíi ọmọ Mushin Yínká Solomon Bíọ́lá Ẹ̀yìnọ̀ká àwọn bíi Ládi Fọlárìn gbogbo wa aṣáàpọ̀ nínú eré yìí Òkèlè Gọ̀lúgọ̀ Kamilu Kọ̀ǹpó gbogbo wa la pọ̀ níbẹ̀. The Grace yẹn ó máa jáde lágbára lọ́wọ́ Ọlọ́run sórí YouTube very soon tẹ́ bá ti gbọ́ The Grace a film by Kẹ́hìndé Láwà Ẹ̀gìn Bàbá Oǹdó watch out ẹ̀yin náà máa kọ́gbọ́n ẹ máa rí wípé ohun gbogbo tá a ní nílé ayé àfi ká máa fi ògo fọ́lọ́run torí pé grace la fi wà láyé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dá ìdáṣe dúró tì mí grace Ọlọ́run lẹ́ni a lot of people ló ti ṣe kíni tó ti lọ ṣùgbọ́n àwa láyé kì í ṣe pàgbára wa kì í ṣe oògùn kì í ṣe pé abaláwo kan ló ń ṣiṣẹ́ àáfàá kan ló ń ṣiṣẹ́ wòlíì kan ló ń ṣiṣẹ́ grace Ọlọ́run la fi wà láàyè ẹ̀yin tí ẹ̀ ń wò mí náà grace Ọlọ́run lẹ fi wà láàyè mo dẹ̀ mọ̀ pé àánú Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní kó nu ayé gbogbo wa. ó yẹ kó lọ gba abẹ́rẹ́ ajá ó yẹ kó lọ gba abẹ́rẹ́ ajá torí ẹ̀ o orí ẹ̀ o wọ́n ti ẹjọ́ bọ́lá jẹ́ ìwọ. Ọlọ́run yọ yín
Kámẹ́rà mi. Pick up. Action. Sorry. Go, pick up and then action. Gbogbo wọn mi sọ látàárọ̀ mẹ́ràdò. Irọ́ ni. Eré ni mò ń ṣe. Ọmọ ìṣòro. Ẹ̀wọ̀ èmi ti fara mọ́ báyìí ṣe. lọ́rùn kọ́mẹ́dì ni tí mo dẹ̀ máa kó gbogbo ẹ̀ tí ẹ̀ ń wò wá nílé ẹ̀ máa like ẹ̀ produced by Káyọ̀dé Ògúnbànjọ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Jẹ̀rọ̀sì Mr Soundtrack ẹ̀yin náà máa rí gbọ́ Jẹ̀rọ̀sì òun ló ṣiṣẹ́ yìí iṣẹ́ tí oyin kan tó kàn sí gbọ̀ngbọ̀n ni ẹ bá wa dúró síbẹ̀ kẹ́ bá wa wò ilé bàbá mi lọ́rùn ilé bàbá tèmi ilé bàbá tí náà lọ́rùn watch out thank you love you. Sẹ́rí ẹ máa wò sẹ́rí èṣù lágbára. Go, shall you go, pick up and then action. Hallelujah. Ẹ̀yin sẹ́kẹ̀mí sọ kìnìún kan. Alámi máa ń ṣe kẹ́hìn. Mo rọ àlá kan fún ẹ̀ kí bọ́ọ̀ bá gbàgbé. Nígbà gbogbo ìgbà tí rògbòdìyàn tó ń ṣe bìrìbìrì mo wá lálàá. N mọ̀ sí lálàá máa yìí. N tí màá rí i pé mo rí pásítọ̀ pẹ̀lú níkà bí mi sọ fún wọn tí mo fi jí ọ lóru. Ó bọ̀ níkà báyìí. Kò sí ẹ̀wù lọ́rùn wọn. Pẹ̀lú àdá ní àdá. Ìmọ̀ adájá kan ńlá yẹn. Lódúdúdú látọjú wíńdò yìí wí. Lóde yáyáyáyáyá ẹni tí wọ́n lé wọn àrójú ẹ̀. Lóde yáyáyáyá gbúrúgbúrú gbára gbúrúgbúrú. Ó kàn dé àárín kan níbi àgbẹ̀dẹ tó wà níbi ẹgbẹ́ ilé epo òun. Àfi háì ní dédé bíi. Yẹ́ẹ̀ sẹ́ni yẹn lọ tó sojú báyìí. Ẹ ti sáyẹ̀sì ládàá. Bẹ́ẹ̀ni. Oṣooṣù débi mọ́. Bàbá ẹ kú àṣeyọrí. Àgbà ní gbà. Olórí ní gbà. Ó bẹ̀rẹ̀ ọgbọ́ ẹ̀ gbé òun tó adé mọ̀ ẹ̀ tó bá ní kọ́ lọ́run ṣe kó rí ṣe ó lè jẹ́ kó ló máa jẹ́ lólè nǹkan tó ń ṣàìsàn bẹ́ẹ̀ nìyẹn. Ọlọ́run kò sùúrù gbogbo ayé náà ló máa ń sáàdì ẹ̀ Ọlọ́run kò rí jẹ lẹ́sẹ̀ arákùnrin oṣù fẹ́ kọ́ lọ́run tí ń tó fẹ́ àtọ́fà tó lọ́ náà mo ti wá sọ́dọ̀ yín. Wàá dé iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣàmì arákùnrin fẹ́ ṣàmì tí mo fẹ́ kí n ṣàdúrà fún ẹ̀yin. Ṣàmì. Má fi dàda wà á kọ́ sá ṣàmì yẹn náà nítorí àmì ó dàbọ̀ àlàáfíà fún ẹ àdúrà ẹ̀ ti gbà. Wà ń wò lọ ṣùgbọ́n wà ń wò lọ ẹ̀yin wá tọ́ bá tó wá pọ̀ tẹ́ wá padà. Orúkọ ti tèmi ni Maria Ọmọbọ́lárinwá Bello adẹ̀wà lórí iṣẹ́ ilé bàbá mi ní èdè òyìnbó a máa pè ní My Father's House jẹ́ Chidinma nínú ẹ̀. Chidinma jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ inú ìjọ yẹn ó dẹ̀ jẹ́ ìkànnú àwọn akọrin nínú ìjọ yẹn. Inú mi máa dùn tí ẹ̀yin bàbá mi màmá mi ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ tẹ́ bá lè jáde wá túyáyá láti wá bá wa wo ilé bàbá mi. Ṣúgà tó tún mu sóbò. Ẹni aṣọ onítọ̀hún wa máa mú kò. Ẹni tó bá jẹ ṣúgà tó tún mu sóbò. Ẹni aṣọ onítọ̀hún wa máa mú kò. Àní ẹni tó bá jẹ ṣúgà tó bá ti bá gbègbè ìlégbé. Ẹni aṣọ onítọ̀hún wa máa. Orúkọ tèmi ò yí padà Bùkọ́lá Balógun lórúkọ tèmi ń jẹ́ gbogbo ayé mọ̀ mí sí Màmá Àlẹ̀kẹ̀. Tó bá ní kí la wá ṣe ń bíbá ilé ni àwa support colleague wa ni orúkọ yìí ń jẹ́ Jẹ̀rọ̀sì Káyọ̀dé Ògúnbànjọ aka Jẹ̀rọ̀sì Mr Soundtrack ìlú Ìkòròdú la wà. Title movie òun ló ń jẹ́ Ilé Bàbá Mi ṣẹ̀tìgẹ̀tẹ̀ bẹ́yẹn Ilé Bàbá Mi ẹjọ́ tó bá ti fi sórí YouTube ẹjọ́ ẹ bá wa ṣe kíni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa wò ó. Eré tó kọ́ni lọ́gbọ́n tó dẹ̀ ń jẹ́ kéèyàn rẹ́rìn ni ẹ máa rẹ́rìn pòṣónú ẹ gẹ̀tẹ̀ ẹ máa bá èmi ọmọ yín àbúrò yín ẹ máa bá mi ń bẹ̀ táwa náà ṣe iṣẹ́ nínú iṣẹ́ tó ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. Pa tí mo kọ́ nínú Ilé Bàbá Mi ìyàwó alàgbà Jẹ̀rọ̀sì
àwa là ń kówó mi. bẹ́ẹ̀ ni station tí ẹ ti ń gbọ́ wa òun ni Kí la rí gbọ́, kí la ṣe kí ni Kí la rí gbọ́. Ẹ má dá ọ̀tẹ̀, kò yé yín, ẹ má dá ọ̀tẹ̀. Tẹ́ bá ti rí Kí la rí gbọ́, ẹ ṣe kí ni ẹ tẹ̀ sójú. Orúkọ tèmi ò tí ì yípadà látọjọ́ kẹjọ tí wọ́n ti bí mi. Rasheed lèmi jẹ́, Ináolájí lórúkọ bàbá mi, but Àríkúyẹrí ni orúkọ tí wọ́n tún sọ wá tí a fi ń jẹ tá a fi mu. Àwa bá ara àwọn èèyàn wa kan ṣe sinimá kan ni. Sinimá yìí ó dẹ̀ jẹ́ sinimá tó láàmìlàaka. Ẹni tá a wá bá ṣe Kéyì la mọ̀ ń pè Káyọ̀dé, but ìnagijẹ tiẹ̀ náà wọ́n mọ̀ sí Jẹ̀rósì. Tẹ́ bá ti wò ó, ẹ̀yin náà máa mọ̀ pé mo máa ń sọ kọrin kan, màá ní páláwà àdániwá o, páláwà àdániwá, gbogbo ayé ti mọ̀ wá ti pẹ́, páláwà àdániwá o. Wọ́n ní eré là ń fi ọmọ ayò ṣe, ṣùgbọ́n ìmọ̀ràn kan lèmi fẹ́ gba gbogbo àwọn tó bá fẹ́ wò, tí wọ́n bá ń jẹun aláta lọ́wọ́ kàn máa wò. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jẹun aláta tán, bóyá àlejò bá wọn ní kankan sí kàn máa wò. Mo mọ̀ pé àfààní jẹra yìí. Èmi ní iṣẹ́ kan lọ́wọ́ tó ń bọ̀ lọ́nà. Àkọlé rẹ̀ ń jẹ́ Àtàrí Àjànàkú. Mo ní àkọlé ẹ̀. Kì í ṣe modern play, àwọn eré traditional ni. Ipa tí mo tún kó ń bẹ̀ ó tún yàtọ̀ fún ipa táwọn èèyàn máa ń rí mi tí mo máa ń kó. Torí nínú iṣẹ́ yẹn jagunjagun ni mí nínú iṣẹ́ yẹn. Ibẹ̀ ni wọ́n ti ní Àbáríkúyẹrí ni àbójọ ni, ọba ni mí nú ẹ̀, jagunjagun ti ni mí. Ẹni tá a bá ń gbéyàwó bọ̀ wá bá kò yẹ kó tún máa gàrùn. Iléeṣẹ́ Kí la rí gbọ́ TV wọ́n ní lókè lókè òun lẹyẹ ń fọhùn. Mo kíra fún yín, ẹ ní wálẹ̀ láéláé, ẹ máa lókè ni inshallah lọ́la kún fàyà kan. mo mọ pé ṣẹlẹ̀ o níbẹ̀ tó tẹ́lẹ̀ níbẹ̀ tí mo ti á tò ní kíákíá ẹ̀rọ kúndùn ní wa ní last time gbogbo ìfẹ́ kò ní láìsí pé mọ́tò bí ẹyọ kan ní ẹ̀rọ ìlú tẹ́lẹ̀ mọ́tò bí almost 5.something million ẹ̀ta mọ́tò èmi ó wà pamọ́ àpapá. àwọn oníṣègùn la ká fi máa lọ sí ilé ìjọsìn ẹ má bínú ẹjọ sá alàgbàjẹ Yorùbá ní èèyàn gbọ́dọ̀ yìí ẹ sà bẹ́ẹ̀ tí ń ṣe yí bẹ́ẹ̀ tí ẹ jẹ wá mọ́ bíkọ́ dédé yìí bí yìí bá ti wá kíkà ló bí ẹ ṣe kàlùkàlù bí yìí bá ti wá ẹyin mẹ́rin bí yìí bá ti wọ̀ bí mẹ́rin àwọn ọmọ ẹ̀jọ́ arígi bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ alàgbà ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́. kí n dé nǹkan náà. wọ́n ní láàrin buwé ló wà lọ́kàn tèmi bí o. owó wa tí wọ́n fún wa. àtìgbà yìí ni wà ní pé. nípa skit táwọn èèyàn ń yà kéékèèké yẹn àwọn àǹfààní wà ń bẹ àwọn kùdìẹ̀kùdìẹ̀ wà ń bẹ sẹ́yìn nígbà kan bí ayé bá ṣe ń lọ náà là á máa tẹ̀lé nígbà kan fíìmù tó kọ́kọ́ wà optica ni tí ò bá lówó optica kéèyàn tó kọ́ owó optica jọ ẹ mọ̀ pé kò easy torí bá a ṣe ń sọ nígbà yẹn náà millions ni láyé gba à ń sọ̀rùn mọ́ ooru à ń ṣe ayé jáyé sinmi àjà gbogbo àwọn fíìmù báyìí fíìmù ńlá ni tó lẹ́yìn ìgbà tí ẹ bá kọ́kọ́ ṣe fíìmù tó ẹ tán ẹ gbọ́dọ̀ lówó at least èèyàn mẹ́ta tí ó tẹ̀lé fíìmù yẹn lọ lú òyìnbó torí wọ́n ń fọ̀ ń bí wọ́n ń edit ẹ̀ ń bí ṣùgbọ́n gbòójú tún tí gbogbo ẹ̀ tún ṣe díẹ̀ wọ́n tún gbé rìfásà dé lẹ́yìn ìgbà rìfásà tún lọ wọ́n tún ó pọ̀ lóríṣiríṣi gbọ́ lóun wà á máyédẹrùn kọ́lọ́n fi ọ̀run kẹ́ Àlàdé Arúnmìrẹ́ ó wá ọgbọ́n dá lóríṣiríṣi ó fi fídíò tí wọ́n fi ń ya dọkumẹ́ntì lásán ó fi ya fíìmù ó sì mọ̀ pé gbogbo àwọn tó fẹ́ wo fíìmù wọn àdá kan mọ̀ kí fíìmù ti dùn ní tiwọn wá kámẹ́rà káàkiri àbẹ́mọ̀ ó di pé ó já gbogbo wa sí i ẹ wá wo pa tí ó ń fìdíò kó ní Áfíríkà kì í ṣe Nàìjíríà kan lágbàáyé gan ẹ wo iye èèyàn tó fi ń jẹun ẹ wo iye editor tó wà ẹ wo iye cameraman tó wà ẹ wo báwọn actor ṣe pọ̀ sí rẹpẹtẹ ẹ wo gba ayé video club ẹ wo àwọn tó fi ń jẹun nígbà tó tún pẹ́ jìgègé dance drama ó tún dé àwọn kan tún lọ bẹ̀ àwọn tí ó jẹjẹ ń bẹ̀ náà rẹpẹtẹ oríṣiríṣi nǹkan ṣẹ́gbà skit dé gbogbo àwọn ọmọ tí ó ń ṣe skit ẹ mọ̀jẹ̀ abo wọn
ohun tó kàn dùn ọ̀pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ ń pa àṣẹ náà àwọn náà rọ́ọ̀lù kò dẹ̀ sọ́gbọ́n téèyàn fẹ́ já sí olúkálukú ló ní fóònù ẹ̀ tó fi ń yà á ṣùgbọ́n ní tí ó bá yà tí ó bá jẹ́ artist gidi òun náà máa yà tí ó wà standard èmi ò bú wọn pé wọ́n ṣe ń yà ṣùgbọ́n ní tó bá fẹ́ yà kó yà tó dáa kó má yà kú yà tó pẹ́ lómi ó ẹ̀ǹpẹ́ tí yàkúyà téèyàn bá ti wo ohun tí ò mọ́gbọ́n dání bíi mẹ́wàá gbà téèyàn bá débi tó mọ́gbọ́n dání gan èèyàn ò ní fẹ́ dúró wo èèyàn rẹ pé gbogbo kìíní rubbish náà ní gbogbo ẹ̀ èmi kàn fẹ́ advice àwọn tó ń ṣe skit yẹn ẹni tí ó bá ṣe kó ṣe léyìí tó mọ́gbọ́n dání tó nítumọ̀. Ọlọ́run ṣàṣà fún oúnjẹ fún gbogbo wa ìyá ẹ̀ dẹ̀ wọlé àti ẹ̀dà lẹ́kùn rẹ̀. so ẹ stand by my worry ó yà let's go now ya from outside half an hour ó yà sing how do ya papa man let's go nigga. It's balance color. Ẹgbẹ́ action o. Who won? Who have it? And then, my friend signal that my way. Action. Mama Zacchaeus. That's okay there. Mama Zacchaeus. Alagba. Go again. Mo ń gbọ́ yín Alagba. And then, action. Mama Zacchaeus. Alagba. Mo fẹ́ kó o máa jẹ́ kí àmì ẹ̀ tó máa rò ní ìyá. Orúkọ mi ni Ògúnbánjọ Olúwakáyọ̀dé Joseph. Àwọn kan mọ̀ mí sí Mr Soundtrack. Ṣùgbọ́n nínú sinimá tó tà ṣe ń ṣe yìí, Pastor Jerusi ni mo jẹ́ náà. Mo máa ń kọrin sí eré orí ìtàgé. Púpọ̀ ní eré orí ìtàgé ni mo kọrin sí. Bí Oyenusi, Chief Jubril, Baba Jaye Jaye, Oúnjẹ Ọ̀gá, a lot of movie like that. Tí bá ní kí n máa kà, ilẹ̀ máa ó máa kún. So eléyìí mò ń ya iṣẹ́ tọ̀dọ̀ tèmi gangan tí mo pe orúkọ ẹ̀ ní My Father's House, ilé bàbá mi. So it's all about kéèyàn má máa wà greedy, then you don't judge book by the cover. So that's what the storyline is all about. So ó ń sọ fún wa pé nínú ìjọ ká ṣe tòótọ́ ká má wà bias. So nǹkan tí story yẹn ń sọ fún wa nìyẹn. Tá bá ní ká wò ẹ mọ̀ pé gbogbo nǹkan tí ń yàtọ̀ síra wọn ayé dẹ̀ ń lajú sí ni so kò séèyàn tó máa sọ pé òun fẹ́ lọ máa play késẹ̀tì mọ́ rẹpẹtẹ báyìí even this very one tí mò ń ṣe yìí orí YouTube channel mi ló máa wà Mr Soundtrack Television orí ibi tó máa wà nìyẹn ibẹ̀ láti kàn máa push ẹ̀ so later a lè wá decide pé a fẹ́ gbé lọ sí cinema ṣòye yìí so nǹkan táwọn èèyàn ṣe ń ṣe little skit ni pé ó yára láti fi sí online ṣòye yín àti pé kò séèyàn tó fẹ́ máa sọ pé n fẹ́ máa play video fẹ́ máa play kò sí mọ́ so that's it ẹ ṣé gan. it's good ó dáa kéèyàn máa discover new talent so tábà ní àmọ́ máa kọ́ àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ sí báwo la fẹ́ develop àwọn ẹlòmíì tó wà ń ta dóò nínú iṣẹ́ tí mo ń ṣe yìí náà Yomi Fabiyi wà ń bẹ̀ Olóhùnyọ̀ wà ń bẹ̀ Ẹ̀gín wà ń bẹ̀ Àríkúyẹrí wà ń bẹ̀ ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ ni pé àwọn tó jẹ́ upcoming ni mo fi gbá wọn lẹ́gbẹ̀ẹ́ so tá bá lè máa ṣe bẹ́ẹ̀ ká máa gbé wọn it's not under must kó jẹ́ pé àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ la gbọ́dọ̀ máa fi ojú wọn wọ̀n then kò séèyàn tó máa ṣiṣẹ́ yìí tí ò ní ìdojúkọ gẹ́gẹ́ mi mo ti ṣiṣẹ́ pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà dáadáa ìyẹn Lánrè Omíyínká ẹ understand me and iṣẹ́ yìí ó gba kéèyàn kọ kéèyàn mọ̀ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé. Ìlàrí gbọ́ o ilé-iṣẹ́ yìí ọmọ gbòòrò náà ní ìgbà gbangba abẹ́rẹ́ ajílẹ̀ kege dángbìnrin ṣàlà èèpo iṣẹ́ yìí ọmọ dángbìnrin ni gbogbo tẹ́ bá ti ń gbọ́ ní Ìlàrí gbọ́ mo endorse Mr Soundtrack confam ni ẹ ṣé gan. My name is Olasukomi Akànní Jerome Yahoo Babalawo mo fẹ́ kẹ́yìn èèyàn mi subscribe sí Ìlàrí Gbọ́ TV kẹ́ lè máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. sí problem. ṣé táwa yẹn mo fẹ́ lọ pé. má wulẹ̀ má gbìyànjú má stress ara ẹ yọ ẹ máa fọ mọ́tò ni nítorí mi ò fẹ́ fi èṣù wọ̀nyí ẹ jẹ́ kí n wá ilé mọ́tò kẹ́ ẹ fọ mọ́tò dáadáa kí ó rọ ìwọ pẹ̀sẹ̀. Cut. My guy, yeah,
Go. Lọ wọn jò pa. Ọ́fíìsì kámẹ́rà. Ẹjọ́ lọ ta ẹ. Ẹ ò lè kú mọ̀. Mi mọ̀ pé èbè kú mọ̀ sọ̀rọ̀ báyìí lọ sí stage. Lè lọ wọlé yóò sọ fún ẹ